àbúgbò nǹkan tí bàbá sọ ni níbo ni mo ti fẹ́ rí àgbàlagbà tó lé lọ́gọ́ta ọdún tí ìbòmí ńlá ṣe. bí èsì rẹ wù ú ìwọ tí o gbé ògbó rẹ kan rí àwọn ó ti wà sára ní àti bí ọṣẹ wọ́n tí ìbá ṣe ń gbé Ọ̀rúnmìlà ò fi àyè rẹ̀ lẹ̀ ni ó yẹ ṣépè fún ọkọ̀ sọ́nù kọ́ sọ́nù yóò kó rọ́bà. ọba tó dá mi sí ìmọ̀ṣẹ́. pé nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá ní ká ṣe tí abiyamọ rẹ̀ yóò kó máa rọrùn. very good. tó bá jẹ́ wípé àbúrò mi jẹ́ ẹ̀kíṣẹ́ máa ná ìwò sí ní ara. Ọlọ́run náà ju ẹ̀ lọ ló ti mọ púbílígáàsì yẹn ló tó fi ṣe olórí fún. ọ̀rẹ́ rẹ kọjá òye mi kí ni bá tún fi fún ọ náà. wọ́n lè yàwó òwúrọ̀ tó bá dàtọ̀ èmi ni máa ń tọ́ ẹ yẹn ṣọlá pé ní kí wọ́n gúnlẹ̀ ẹ̀yà mi Ọlọ́run náà. Ọlọ́run ní nǹkan wọn bá rọ̀ pa pàṣẹ fọmọ wọn o àdẹ̀fọ́ agbowó bíi mẹ́lẹ́ kó wọ́n ti yí kẹ́. àtòwọn àtiwọ́ ẹ̀wọ̀n ní kúrò pẹ̀lú wẹ́tò nìyẹn. Ọlọ́run kó wọn yóò. ọba yìí ń pé gbajú fún ẹ. wọ́n ní ẹni tí ò bá bírú ẹni kó lè mọ iye ẹni tó bá jẹ́ pé ìwọ ni bí kan nínú ọmọ yìí wàá wà nínú ilé yìí pẹ̀lú owó bàbá ọkọ ẹ̀ tó jókòó yìí wọ́n á jọ máa fi nǹkan kan náà wọ́n á jọ máa fi jẹun. ẹ bá mi bèrè lọ́wọ́ rẹ mi mọ̀ lára wípé àwọn ọ̀bẹ̀jì tó wà lọ́gbọ̀n ta ló bí wọn fún. àwọn ọmọ tó bí fún mi twins tó wà nílé bí báyìí tẹ́lẹ̀ máa mọ̀ I don't ever pretend tó bá pretend fún mi àbò try láti play smart. ojú ẹ̀ ló sọ ma ju àwọn ọmọ ẹ̀ sílẹ̀ ní ìkọ̀kọ̀ and I will make sure I clean you. ẹni pé wọ́n ní àwọn àṣírí kan tó fi pamọ́ fún èmi wọ́n jẹ́ kí olórí burúkú yẹn kókó lò mí lò fòpọ̀ kókó lọ́pọ̀ lára mi dànù mi ò náà bá ẹ sọ lọ títí o àwọn ohun tí èmi àti ẹ tàbí jọ́sẹ̀ sílẹ̀ fi jó gbogbo ayé pátá ló máa gbọ́. Hello viewers, my name is Dr. Shegu Fahua, Medical Director, Mr. Guarantee Trade Medical Foundation. We are the first Nigerian herbal practitioner to be recognized by NAFDAC. I'd like to introduce some of our products to you. Ashele for hemorrhoid, waist pain, pile in general, and improves your libido. Aroma for sickle cell anemia, blood disorder, anticycline, and Aero for measles, smallpox, convulsion, body heat. It's an antidote. Don't be left out in our natural healing. Mr. Guarantee, Head Office 4F Akirele Extension near Super Shopping Plaza, Surulere, Lagos, Nigeria. Branch Office 120 Ojuelegba Road, Surulere, Lagos, Nigeria. Ibadan Office 29 Olowotin Fowoshanu Shopping Complex, Iwo Road, Ibadan. Mwabola, tó jẹ́ kí rí ẹnu lé. tàbá wọlé ń sìn bẹ́yìn odò wọn gòsùlù àmú wọn kí irú oníwó mú wọn fẹ́ kọ fún mi lẹ́nu. kí làṣírí ẹ̀wà yìí. àṣẹlé. 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 ṣé pé kí ní kékeré. akérèkọrò abijawara nìyẹn. ló ṣiṣẹ́ tó tó yẹn. ó dáa fún ọ̀pá ẹ̀yìn ó dáa fún ìdí yíyọ gbogbo ẹ̀yìn mi náà ni gbogbo egungun mi lé mo wá rí bí ọmọ tuntun. Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa ní 4F Akérèlé Extension nítòsí NEPA office ní Surulere nílùú Èkó tàbí sí 120 Ojuelegba Road ní Surulere nílùú Èkó bákan náà. Ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní Ìbàdàn ní Suite 29 Olówótin Fowóṣàánú Shopping Complex. Toluwalase.
délé o. Ilé o. Nice place. Àbí eléyìí ṣáà dájú kí wọ́n tó máa lọ sùn sí abẹ́ bíríjì lọ. Àbí ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́n tiẹ̀ jẹ́ ká rí bí kan dé sí. Ẹ wò ẹ̀yin boys kó tó di pé abẹ̀ sí ní wíìrìgbé torí mo mọ̀ pé ọ̀rọ̀ máa pọ̀ ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká dira wa lọ́wọ́. Olúwa Ọlọ́run alágbára a gbàdúrà lórúkọ Jésù Olúwa ọpẹ́ wa a dúpẹ́ lórí àwọn wọ̀nyí Henry àti Fatai pé wọ́n dé wá bá wa láyà tàlàfíà Olúwa gbọ́ ọpẹ́ wa pé àwa náà tá a wà nílé wọ́n wá bá wa láyà àwa náà láyà tàlàfíà Olúwa gbọ́ ọpẹ́ wa àwa bẹ̀bẹ̀ fún dáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa gbogbo ẹ̀mí tí ń sá fún ẹ̀ṣẹ̀ ẹ gbé wọnú wa a ó máa dúpẹ́ títí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù praise the Lord ayé Olúwa lógo ẹ ti voice ẹ ti kalẹ̀ sí ìjókòó ẹ wò kí n káàbọ̀. ó wẹ̀ pé ẹ sáré fi omi tútù. báwo ni gbòòrò ṣe rí. ṣé kò rí wírí ṣojú yín. òkè yípo padà ìtawà bó ṣe wà mẹ́ni tó bá kàn òun ló máa ń mọ̀. ṣèjì rí tó bá tẹ̀ jẹ́ wọn bá atẹ́gùn tí ó ṣe ń fẹ́ sí wa lórí ìjọ ó tún dà yàtọ̀ sí tinú ọgbà yẹn. bó ṣe rí lójú àwa náà ni ẹgbẹ́ tá a náà kọjá de in fact èèyàn fẹ́ẹ́ lè máa dàdúgbò mọ̀mọ́ ògbó ẹ̀ kàn rí ṣuṣu báyìí. inú mi tiẹ̀ dùn pé ẹ̀yin náà ẹ jáde láyọ̀ àtàlàfíà àwa tó wà nílé náà àwa náà wà láyọ̀ àtàlàfíà àmọ́ béèrè kan ló fẹ́ béèrè lọ gbogbo wa kí la fẹ́ máa ṣe báyìí. better ẹ wo ẹ má yẹ kí mi tán yín jẹ ohun tó ti ń fẹ́ mi ní problem gan nìyẹn nítorí ńgbà tá a lọ sáàfù níbi tá a lọ sí ọgbà ẹ̀wọ̀n mi ò rò pé any one of us bá ṣe wà ń sìn mi ò rò pé ẹnì kankan ní owó nínú àkáǹtì wa kó tó dé pa lọ síbẹ̀ ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fast láti wò pé nǹkan wo la fẹ́ ṣe. máa wẹ́ rí ṣé tábà tiẹ̀ lówó ní àkáǹtì kan àtò lọ ṣé àti nínú tán sí orí kéèsì yẹn gbà yẹn. ṣe onírìsì tèmi fi ń béèrè o torí pé mo ní àmọ̀ràn tèmi fẹ́ mú wá òun ni mo ṣe ń béèrè ẹ̀yin tí ẹ dé yìí ẹ rí kọ́bọ̀ mú wá ẹ lè rí torí pé àwa gan tá a ti jáde látọdún kejì àárín kankan bá a ṣe dé náà bó ṣe lọ náà ló ṣe dé. àmọ̀ràn tèmi ìbá mú wá ni pé nígbà tó ti rí bó ṣe rí ẹ jẹ́ ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀.